Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, gbogbo bí tẹ́ bá ti ń wò wá, a kí yín nípa fídíò kan tí a upload sí orí channel wa nípa Alhaji kan tí a gbọ́ wípé wọ́n lo aṣọ àràmí. So ìyẹn ni a ní ká fún yín ní update, ká dẹ̀ wá clarify gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ jẹ́ fan wa káàkiri àgbáyé. A ti padà rí radio presenter yẹn, ẹni tó sọ̀rọ̀, wọ́n ti padà sọ bọ́rọ̀ ṣe jẹ́, wọ́n ti padà jẹ́ kí a mọ bí ó ṣe ń lọ nípa ẹ̀. So and then mí pé a ti fún yín ní update lórí YouTube channel wa, so a gbúdọ̀ tún wá fún yín ní gbogbo bó ṣe ń lọ, bí ọ̀rọ̀ ṣe rí, kó má di wípé a mislead public, ṣé mọ̀. K'Ọlọ́run ó ṣàánú wa nípa àwọn presenter, k'Ọlọ́run ó ṣàánú wa. And then ẹ ti mọ channel wa pé nǹkan tí ò bá ṣẹlẹ̀ àwa ò ní gbé wá sórí YouTube channel wa. So gbogbo àwọn nǹkan tí a ti máa ń fún yín, ohun tí a máa play fún yín tẹ́ máa fi tí ara yín gbọ́ náà ni la máa mú wá fún yín. A kì í ṣàdédé bọ́ sí orí page wa ká máa sọ irọ́. So ó jẹ́ ìyàlẹ́nu fún wa, and then ó dẹ̀ jẹ́ nǹkan tó káyàn lára náà ló jẹ́ káwa náà gbé wá sórí channel wa wípé àtúntì ìgbọ́rú eléyìí pé àwọn kan máa rán yàn ní Mẹ́kà, tán bá wá dé wọ́n máa sọ wípé kán mú aṣọ àràmí wá, but a ti rí òkodoro ọ̀rọ̀, a ti rí nǹkan tó wà behind ẹ̀. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa bí ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀, ẹ jẹ́ ká gbọ́. So because àwọn àfáà náà, mo ti mọ̀ pé àwọn àfáà kọ̀ọ̀kan náà wọ́n máa jáde, wọ́n máa ṣèwádìí. So ara ìwádìí tí àwọn àfáà tí wọ́n. Ọ̀dẹ̀ parọ́ mọ́ Islam lórí ọ̀rọ̀ aṣọ àràmí tó sọ pé èèyàn kan rán èèyàn lọ sí Mẹ́kà, tẹ́niyẹn bá ti rán èèyàn lọ sí Mẹ́kà o, aṣọ àràmí tí wọ́n bá fi ṣiṣẹ́ ní Mẹ́kà, bàbá olówó ń gba aṣọ àràmí lọ́wọ́ wọn padà, àṣírọ́ ni bàbá yìí pa. Ẹ wo fídíò gangan, ẹ wo fídíò yìí níbi tí bàbá yìí ti sọ pé rọ́ ló ń pa lórí ọ̀rọ̀ aṣọ àràmí. Ẹ sì rántí àtúbọ̀tán, ẹ wo fídíò yìí. Pé ó gba aṣọ àràm lọ́wọ́ ẹni yẹn. lọ́wọ́ ẹni yẹn. Okay. Ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà gbé ó pọ̀ ju nǹkan tó ṣẹlẹ̀ sí wọn lọ. Filming. No, that's not reality. So ó ṣẹlẹ̀ sẹ́nìkan. Ibo ni fíìmù tó ti wọlé sá? Ibi wọ́n tún wo fíìmù. Because it's confusing. That is it. Nǹkan tó ń tẹ̀lé nìyẹn. Ìṣẹ̀lẹ̀ bá ẹ̀wọ̀ ẹ̀ má bínú, wọ́n ní sọ̀ọ́ láàrin. Ẹ má bínú ẹ̀yin bàbá sà. Ṣẹ́rí ẹ̀ bàbá tiẹ̀ mú when you mention a film, abẹ́ mọ táìtù yẹn, because ẹni ẹgbọ́n máa sun yín. Ẹni ẹgbọ́n á sun yín pé tẹ́ bá fi lè dárúkọ ẹni táìtù kan. Ṣẹ́rí ẹ ti tọrọ àfihàn àwọn bàbá. Wọ́n dẹ̀ ti forí yìí. Kẹ́ má tún máa parọ́. Ṣẹ́rí journalists na we are trained journalists. Àti rí pé ẹ ti ń ẹ̀sọ́ tán, so that the whole world wọ́n ti gbọ́ pé aṣọ ìrámù wọ́n fi ń ṣe ritual ni, wọ́n á lè rí pé rọ́ ni. Àwọn tó fẹ́ràn ọ̀lọ́ 30 people tó fẹ́ràn ọ̀lọ́ àjùmọ̀ ọ̀nà ọmọ wọ́n á lè mọ̀, wọ́n á lè finalize ẹ̀. A fẹ́ jẹ́ kí the virality kìíní yẹn bó ṣe go viral yẹn, fẹ́ káwọn èèyàn rò pé yóò máa lo aṣọ ìrámù fún ritual yẹn. A fẹ́ kó go another viral video that will say irọ́ ni mo pa o, so that àwọn tó ń rán èèyàn lọ they will continue sending people now. Ẹ lọ sọ irọ́ ni mo pa o, kọ́ lọ forí jì mí o. Ẹ fi fíìmù lẹ̀, if it is film ẹ dárúkọ táìtù rẹ̀, àwọn máa wá jáde. A máa wá fíìmù yẹn jáde, ẹ dárúkọ fíìmù ẹ dárúkọ fíìmù. Ní gbogbo ọ̀rọ̀ tí a gbé jáde nínú ìsọ̀ kámẹ́rà tí ó mú ọ̀rọ̀ ìrámù lọ́wọ́ yẹn, irọ́ ni. Subhanallahi walili kusubu uyubun inna sahibaha wa inta haddasa sidikon kisabi tuhami. Àlọ́ lásán, àlọ́ ìjàpá àti yẹn níbo àṣẹ ni bàbá ìwà pa fún gbogbo ọmọ aráyé. Rédíò pìrìsẹ́ńtà ni bàbá yìí o, bàbá tó sọ̀rọ̀ lórí rédíò nìyẹn o, tó ń ṣe interview fún ọmọ bàbá olówó òkèrè. Àṣẹ àlọ́ ìjàpá àti yẹn níbo náà wá pa fún gbogbo ọmọ aráyé. Àṣírọ́ ni bàbá ń pa, àṣírọ́ ni bàbá ń pa. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin pìrìsẹ́ńtà bẹ́ẹ̀ ṣe máa parọ́ nìyẹn, tẹ́ ẹ máa gbé irọ́ kalẹ̀ lórí rédíò tí gbogbo ayé máa ṣe bí bóyá òdodo ọ̀lẹ́ ń sọ sọ́dọ̀ abáyìí.
sódà ẹ̀yin náà ẹ̀wọ̀n tẹ́ ẹ sọ against aṣọ ara mi tí àwọn èèyàn wa tí àwa mùsùlùmí ń lò nílùú tàbí ń ṣe ìbáàdà òpó kan nínú òpó ẹ̀sìn Islam lẹ́fẹ́ tánìṣì lẹ́fẹ́ bàjẹ́ yìí sódà báyìí pẹ̀lú ọjọ́ orí yín kódà ẹ máa rántí àtúbọ̀tán ẹ máa rántí àrà tí Ọlọ́run bá ó fẹ́ni kọ̀ọ̀kan dá tá a bá kò láyé tán ẹ rántí tẹ́lọ̀ bá pàdé náà sáré eléyìí burú ó kù díẹ̀ káàtó. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Lovers all over the world, ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ lẹ́nu àfáà yìí. So far so good. Gbogbo bó ṣe lọ bọ́bẹ̀ ṣe kún bí iṣu ṣe pa bọ́bẹ̀ ṣe kún gbogbo ẹ̀ náà ni a ti yànnàná fún tẹ́ ẹ ti gbọ́ ẹ̀. So ẹ̀yin lovers wa we stand to be corrected. So dẹ̀ dúró wípé a fẹ́ máa mislead the public. Tẹ́ bá wo péjì wa ní tó bá ń ṣẹlẹ̀ gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ náà láti mú wá fún yín láti ọdún tí a ti bẹ̀rẹ̀ sí ní fún yín ní update lórí ìkànnì wa. So ẹ̀yin tí ẹ jẹ́ followers ẹ jẹ́ viewers a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni, thanks for the love because a mọ̀ wípé ẹ ń show love sí wa láti ìgbà tí a ti ń bá bọ̀. So ẹ̀yin náà lè jẹ́ kí ó sú wa, lè jẹ́ kó rẹ̀ wá, ẹ̀yin náà lè motivate wa láti tún gbúdọ̀ máa fún yín ní update lóríṣiríṣi nípa news, nípa lifestyle, nípa àwọn ìrírí ayé, nípa politics, documentary gbogbo ẹ̀ náà ni a mú wá fún yín lórí ìkànnì wa. Àwa ń rọ̀ yín gbogbo àwọn fídíòs wa tẹ́ ẹ bá ti ń come across ẹ jọ̀ọ́ ẹ máa bá wa like ẹ jọ̀ọ́ ẹ máa bá wa subscribe tó bá jẹ́ pé new viewers ni yín. Gbogbo àwọn view tá a ti ń ní lórí ìkànnì wa yìí tó bá yẹ pé gbogbo wa là ń subscribe ni subscriber wa ti máa jù báyìí lọ. So ẹ jọ̀ọ́ ẹ máa bá wa subscribe. Tẹ́ bá ti bá wa subscribe 10 likes 10 comment ìyẹn náà máa jẹ́ kóríyá fún wa, ó máa jẹ́ kóríyá fún wa. So I appreciate the support you so far. So we love you all. Thanks for watching.